بسم الله الرحمن الرحيم. إليني إتما نواقض الإسلام لإمام الدعوة شيخ الإسلام محمد ابن عبد الوهاب ابن سليمان التميمي رحمه الله تعالى. نواقض الإسلام أوني أوان كتي أمم با إسلام يجا. بسم الله الرحمن الرحيم. Abẹ̀rẹ̀ lẹni tí ó ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú Olúwa Ẹlẹ́dàá wa Allah, ọba tí ìjọsìn tọ́ sí, ọba tí ó ní ìkẹ́ eléyìí tí ó fẹ̀ tó gbòòrò, tí ó sì máa ń kẹ́ àwọn ẹrú rẹ̀. i'lam anna min a'zami nawaqidil islami 'asharatan. Lọ́mà ìpè dájúdájú nínú àwọn eléyìí tí ó fi ń tóbi jù, tó fi ń lágbára jù nínú àwọn kan tó máa ń ba ìsìn Islam èèyàn jẹ́, òun làwọn mẹ́wàá kan ọ̀hún. Al-awwalu, alákọ̀ọ́kọ́ ń bẹ̀, ashirku fi ibadatillahi ta'ala, mímú orogún pẹ̀lú Allahu subhanahu wa ta'ala nínú ìjọsìn rẹ̀. Wad-dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tó ga ni, tí ó sọ wípé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Dájúdájú Olúwa Ẹlẹ́dàá wa kò ní forí jì ìmórogún papọ̀ mọ́, kò ní forí jì ẹnikẹ́ni tó bá ń mórogún papọ̀ mọ́ níbi ìjọsìn rẹ̀. A sì máa forí jì ẹni tó bá ṣe ń tó kéré sí ìmórogún sí nínú àwọn ẹ̀ṣẹ̀ fún ẹni tí ó bá wù. Wa minhu, nínú ìmórogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala yìí ni adhabhu li ghayrillah, títa ẹ̀jẹ̀ sílẹ̀, pípa nǹkan, pípa ẹranko fún tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Kaman yadhbahu lil jinni aw lil qabri, gẹ́gẹ́ bí ẹni tí ó lọ ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ fún àlùjànnú láti fi wá ìrànlọ́wọ́ rẹ̀, àbí láti fi wá àsúnmọ́ rẹ̀, àbí láti fi ṣọ́ra fún, láti fi wá ìṣọ́ rẹ̀ kúrò níbi aburú rẹ̀. Aw lil qabri, àbótí ẹ̀ wá ń dú ẹran, ó ń pa ẹran fún sàárè, wípé èèyàn báyìí, àáfà báyìí tó wà nínú sàárè yìí, àfi ń wá ìsúnmọ́ rẹ̀. Athani, ẹlẹ́ẹ̀kejì ń bẹ, man ja'ala baynahu wa bayna Allahi wasa'ita, ẹnikẹ́ni tó bá fi àwọn nǹkan sáàrin òun àti Allahu subhanahu wa ta'ala, tó jẹ́ pé àwọn nǹkan tó wá fi sáàrin òun àti Allahu yìí, Olúwa Ẹlẹ́dàá wa yìí, òun ni àwọn nǹkan tó yẹ pé yad'uuhum, àwọn nǹkan yìí ni ó máa pè, yálà màláíkà ni, yálà èèyàn ni, yálà wòlíì ni, yálà ẹni ire ni, yóò máa pè wọ́n. Wa yas'aluhumu shafa'a, yóò máa tọrọ ìṣìpẹ̀ lọ́dọ̀ wọn pé kí wọ́n ṣe ìṣìpẹ̀ fóun lọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá wa. Wa yatawakkalu alayhim, tó tún wá ń gbára lé wọn, tó ń fi ẹ̀mí sọ́dọ̀ wọn pé tí òun bá ti ní lágbájá, bùkátà òun ó ti bíyá. Kafara ijma'a, irọ́ ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí pẹ̀lú àpẹnupọ̀ gbogbo àwọn mùsùlùmí, láwọn tí wọ́n máa ka ọ̀rọ̀ wọn kún nínú àwọn mùsùlùmí, ìyẹn àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n dúró déédéé. Athalithu, ẹlẹ́ẹ̀kẹta, man lam yukaffiril mushrikin, ẹnikẹ́ni tí ó bá pe àwọn ẹlẹ́bọ ní kèfèrí, aw shakka fi kufrihim, àbótiẹ̀ wá ń ṣiyè méjì nípa ìjẹ́ kèfèrí wọn, aw sahhaha madhhabahum, àbótiẹ̀ wá sọ pé ìlànà tiwọn náà dá, gẹ́gẹ́ báwọn yẹn ṣe máa ń sọ pé ọlọ́run kan náà là ń sìn, ọ̀nà tá à ń gbà sìn yín ló yàtọ̀. Kafara ijma'a, irú ẹni bẹ́ẹ̀ náà ti ṣe kèfèrí pẹ̀lú àpẹnupọ̀ gbogbo àwọn mùsùlùmí tá a máa ń ka ọ̀rọ̀ wọn kún. Ar-rabi'u, ẹlẹ́ẹ̀kẹrin, man i'taqada anna ghayra hadyi an-nabiyyi sallallahu alayhi wa sallam akmalu min hadyihi,
ẹnikẹ́ni tó bá ní àdìsọ́kàn wípé ìlànà ẹni tó yàtọ̀ sí tànábì sallallahu alayhi wa sallam ó pé ju ti ànábì lọ. aw anna hukma ghayrihi ahsanu min hukmihi, tàbí ìdájọ́ ẹni tó yàtọ̀ sí ànábì sallallahu alayhi wa sallam ó dáa ju ìdájọ́ ànábì lọ. kalladhina yufaddiluna hukma at-tawaghiti ala hukmihi, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa gbọ́lá fún ìdájọ́ ẹbọ, ìdájọ́ eléyìí tó yàtọ̀ sí ìdájọ́ Olúwa ẹlẹ́dàá wa, tí wọ́n máa gbọ́lá fún lórí ìdájọ́ anabi sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n sọ pé democracy yìí òun ló dáa jù, àbí òun ló bá wa lára mu, àfẹ́ al-Qur'an, àfẹ́ hadith, àfẹ́ ìdájọ́ ẹ̀sìn, àfẹ́ sharia. فهو كافر إيراني بايو كافرين. الخامس إليك من أبغض شيئا مما جاء به الرسول صلى الله عليه وسلم ولو عمل به كفر إجماعا. يعني كان يتبع كوري راكاكا nínú tí ànábì sallallahu alayhi wa sallam tó mú wá látọ̀dọ̀ Olúwa Ẹlẹ́dàá wa, kódà kí irú ẹni bẹ́ẹ̀ máa fi nǹkan náà ṣiṣẹ́, kó máa ṣe é níṣẹ́, kó sì kórìíra rẹ̀ bí ẹni tó ń kírun tó sì kórìíra ìrun kíkí, ó ń gbààwẹ̀ ó kórìíra àwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹni tó ń bojú tó kórìíra ẹ̀há, káfàrọ ìjìmáà, irú ẹni bẹ́ẹ̀ náà ti ṣe kèfèrí pẹ̀lú àpẹnupọ̀ àwọn mùsùlùmí, ìyẹn àwọn olùmẹ̀sìn. wad-dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم. àwọn kèfèrí òfò bá wọn, àdánù bá wọn nítorí pé wọ́n kórìíra in tí Olúwa Ẹlẹ́dàá wa sọ kalẹ̀. فأحبط أعمالهم، Olúwa Ẹlẹ́dàá wa bà iṣẹ́ wọn jẹ́. السادس ẹlẹ́kẹfà ń bẹ nínú àwọn kan tó máa ń ba ìsìláàmù èèyàn jẹ́. Man istahza'a bi shay'in min dinillah, ẹnikẹ́ni tó bá fi kankan nínú ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala tó bá fi ṣe yẹ̀yẹ́, tó fi ń ṣàwàdà. aw thawabihi, àbí ẹ̀san Allahu bí alùjánná lápẹjúwe, ẹni tó ń sọ pé alùjánná wo kí lè fẹ́ fẹ́ alùjánná ṣe, tábà ti kú ó ti tán náà nìyẹn. aw iqabihi, tàbí iná tó ń fi ìyà Allahu tó fi ń ṣe yẹ̀yẹ́. aw iqabihi, tàbí ìyà rẹ̀, ìyà tó ṣe ládéhùn kún wọn fi jẹ àwọn èèyàn, káwọn kí wọn máa fi ṣe yẹ̀yẹ́ pé iná wo kò sí iná kankan. irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ káfàrà, ó ti ṣe kèfèrí sí Allahu subhanahu wa ta'ala. wad-dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tó sọ pé qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadhiru qad kafartum ba'da imanikum. Olúwa Ẹlẹ́dàá wa ní sọ fún wa wípé ṣé Allahu àti àwọn àmì rẹ̀, àwọn ááyà tó sọ̀kalẹ̀ àti òjíṣẹ́ rẹ̀ iná lẹ fi ń ṣe yẹ̀yẹ́ yẹn. la ta'tadhiru, kò sí àwíjàre kankan fún yín tá a gbà o. qad kafartum ba'da imanikum, ẹ ti ṣe kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ jẹ́ mùmínì tẹ́lẹ̀. as-sabi'u, ẹlẹ́ẹ̀keje ń bẹ, as-sihru, idán pípa. wa minhu, nínú ara idán yìí náà wá ní as-sarfu wal-'atfu, oògùn idán tá a ṣe síyàn nítorí kí ó bá lè máa nífẹ̀ẹ́ lágbájá, tàbí eléyìí tó jẹ́ al-'atfu, eléyìí tá a ṣe síyàn láti fi ya èèyàn méjì tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn tẹ́lẹ̀. faman fa'alahu, ẹnikẹ́ni tó bá ṣerú idán yìí, aw radiya bihi, tàbó tiẹ̀ yọ́nú sí, kafara, ìrìn bẹ́ẹ̀ ti ṣe kèfèrí. gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa ṣoògùn fẹ́, àbáwọn tí wọ́n máa ya olólùfẹ́ méjì pẹ̀lú oògùn. wad-dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tó sọ pé wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur. wọ́n ní àwọn èèyàn méjì tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní idán yìí,
wọn ò ní kọ́ ẹnìkankan nídá títí tí wọ́n á fi sọ fún un pé innama nahnu fitna fìtínà làwa jẹ́ lórílẹ̀ o fala takfur má kọ́ idán o kó má bàa di kèfèrí. athaminu ẹlẹ́ẹ̀kẹjọ mudaharatul mushrikina wa muawanatuhum ala al-muslimin ká máa kún àwọn ẹlẹ́bọ lọ́wọ́ ká máa ràn wọ́n lọ́wọ́ lórí àwọn mùsùlùmí ká máa nífẹ̀ẹ́ sí kí wọ́n borí lórí àwọn mùsùlùmí kó jẹ́ pé ẹ̀sìn wọn òun ni ó jẹ́sìn tí ó hàn tí ó borí láwùjọ lórí ẹ̀sìn àwọn mùsùlùmí. والدليل قوله تعالى ẹ̀rí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó ní ومن يتولهم منكم فإنه منهم ẹnikẹ́ni tó bá mú wọn lọ́rẹ̀ ayọ̀ nínú yín tó nífẹ̀ẹ́ sí wọn tó nífẹ̀ẹ́ sí ẹ̀sìn wọn tó nífẹ̀ẹ́ sí wọn nítorí ẹ̀sìn wọn tó fẹ́ kí ẹ̀sìn wọn kó borí ẹ̀sìn àwọn mùsùlùmí ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ nínú yín فإنه منهم òun náà ti dára wọn nìyẹn o ó ti di kèfèrí bíi tiwọn nìyẹn o inna Allaha la yahdi al-qawma adh-dhalimin dájúdájú Olúwa Ẹlẹ́dàá wa kò ní fi ọ̀nà mọ àwọn ìjọ alábòsí. At-tasi'u ẹlẹ́ẹ̀kẹsàn nínú àwọn àlámọ̀rí tó tóbi jù mẹ́wàá tí máa ń ba ìsìn èèyàn jẹ́ òun ni man i'taqada anna ba'da an-nasi لا يجب عليه اتباع النبي صلى الله عليه وسلم ẹnikẹ́ni tó bá ní àdìsọ́kàn wípé apá kan náà àwọn èèyàn o kì í ṣe dandan ni kí wọ́n máa tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam wa annahu yasa'uhu al-khuruju an shari'atihi sallallahu alayhi wa sallam àbí ìgbàláyé tiẹ̀ wà fún wa láti jáde kúrò lábẹ́ ìlànà nabi sallallahu alayhi wa sallam kama wasi'a al-Khadir al-khuruju an shari'ati Musa alayhi assalam gẹ́gẹ́ bí ìgbàláyé ṣe wà fún al-Khadir láti jáde kúrò nínú ìlànà anabi Musa òfin tí Allahu tó fi ọ̀nà anabi Musa ẹnikẹ́ni tó bá ní àdìsọ́kàn wípé ó ń bẹ nínú àwọn èèyàn nínú àlùmọ́ anabi yìí náà láwọn tẹ́ pé kì í ṣe dandan ni fáwọn láti tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam ìròyìn bẹ́ẹ̀ nǹkan o fahuwa káfírun ìròyìn bẹ́ẹ̀ kèfèrí ni. al-ashiru ẹlẹ́ẹ̀kẹwàá al-i'radu an dinillahi gígùnrí kúrò níbi ẹ̀sìn Olúwa Ẹlẹ́dàá wa la yata'allamuhu ìgúnrí òun ni pé èèyàn ò ní kọ́ nípa rẹ̀ tó bá rí ibi tí wọ́n ti ń kọ́ kò ní kọ́ yóò gúnrí kúrò ń bẹ̀ wala ya'malu bihi kò tó wá ní fi ṣiṣẹ́ tí wọ́n bá ní nǹkan báyìí la fẹ́ ṣe báyìí nǹkan báyìí lẹ́sìn sọ yóò sọ pé kò sí ní tó kàn wọ́n irú nǹkan yìí tí máa ń ba ẹ̀sìn yẹn jẹ́ iná nù. wad-dalilu qawluhu ta'ala ẹ̀rí lórí rẹ̀ òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون wọ́n ní kò sẹ́nìkan tó fi ń ya alábòsí tó fi ń ya kèfèrí ju ẹni tí wọ́n rán létí pẹ̀lú àwọn àmì Olúwa Ẹlẹ́dàá rẹ̀ tí wọ́n rán létí pẹ̀lú rẹ̀ tí wọ́n kà á fún tí wọ́n ń túmọ̀ rẹ̀ fún tí wọ́n ń ṣàlàyé rẹ̀ fún pé nǹkan báyìí lẹ́sìn sọ thumma a'rada anha lẹ́yìn náà wàá gún orí kúrò ń bẹ̀ pé mi ò fẹ́ lè jàre ẹ má bá mi sọ irú nǹkan báyìí kò sẹ́nìkan tí fi ń ya kèfèrí tó ròyìn báyìí o inna minal mujrimina muntaqimun Olúwa Ẹlẹ́dàá wa ní dájúdájú a gba ẹ̀san a sì fi ìyà jẹ àwọn al-mujrimun àwọn òkì àwọn dárìnyà. wala farqa fi jami'i hadhihi an-nawaqidi bayna al-hazili wal-jaddi wal-khaifi illa al-mukrah kò wá sí ìyàtọ̀ níbi gbogbo àwọn nǹkan tí máa ń ba ẹ̀sìn jẹ́ yìí o láàrin pé bóyá èèyàn ó ń ṣàwàdà ni àbí kò tiẹ̀ ṣàwàdà àbí ó wá jẹ́ni tẹ́rù ń bà illa al-mukrah ẹnìkan tí yàtọ̀ wà ń bi àlámọ̀rí tiẹ̀ náà lẹ́ni tí wọ́n bá jẹ nípa láti ṣe ṣùgbọ́n tó bá ń ṣàwàdà tó fi lọ kó sí àwọn nǹkan yìí àbí kò tiẹ̀ wá ṣàwàdà ó máa kó sí náà ni àbótiẹ̀ wá ń bẹ̀rù náà ni ló fi wá kó sí àwọn nǹkan tí máa ń ba ìsìn yẹn jẹ́ yìí irú àwọn èèyàn bẹ́ẹ̀ ńkọ́ ẹ̀sìn wọn ti bàjẹ́
illa al-mukrah àyàfẹ́ni tí wọ́n bá jẹ nípa láti ṣe kankan nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá tó rí wájú yìí, irú ẹni bẹ́ẹ̀ ni ò ní jẹ́ kèfèrí, ní ẹ̀sìn rẹ̀ ò sì ní bàjẹ́. wa kulluha min a'zami ma yakunu khatara, gbogbo ẹ̀sìn nìyí, gbogbo ẹ̀ pátá ìyẹn náà ni ó léwu tó tóbi. wa min akthari ma yakunu wuqu'a, ó sì jẹ́ nǹkan tí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láàrin àwọn mùsùlùmí. náà ni wọ́n ṣe sọ ní min a'zami nawaqidil islam, nínú àwọn eléyìí tí ó fi ń tóbi jù, nínú àwọn kan tí máa ń ba ẹ̀sìn yẹn jẹ́ táwọn èèyàn ò fura mà, tó sì jẹ́ pé máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀. fa yanbaghi lil muslimi an yahdharaha, ó wá jọ́ràn lórí mùsùlùmí o láti ṣọ́ra fún àwọn nǹkan mẹ́wẹ̀ẹ̀wá yìí. wa yakhafa minha ala nafsihi, kó sì máa bẹ̀rù lórí ara rẹ̀ níbi kíkó sínú àwọn nǹkan yìí. na'udhu billahi min mujibati ghadabihi wa alimi iqabihi, àwa ìṣọ́ pẹ̀lú Olúwa Ẹlẹ́dàá wa Allah kúrò níbi tí ó mú wa lẹ́tọ̀ọ́ sí ìbínú rẹ̀ àti ìyà rẹ̀ léyìí tí máa ta ní tí máa roni. wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam.